pé bọ̀dá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bọ̀dá Kọ́lá lóòtú. Ó lé èèyàn bíi Sunday náà ní kábíyèsí. Ìjọba tèmi ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ Sunday. Ṣé àbọ̀ lórí ọ̀rọ̀ mi? Ọ̀nà bá àbá bíbí lọ́rọ̀ ọ̀rọ̀ mi. Bàbá ní ẹ̀kọ́ ọmọ orílẹ̀ Ọlọ́run lókè. Ó ṣe kí ẹjọ́ náà ńlá kẹ́lẹ̀ ní gbógun sí. Ẹni tí ẹ ṣe rúre ọmọ tí ní gbé. Ẹjọ́ kí ẹjọ́ náà ń kẹ́lẹ̀ ní gbógun sí. Ọmọ mi ọ̀láì ojú làárọ̀ tèmi lọ́sàn-án tèmi lálẹ́ tèmi túnbẹ̀ tó bá ṣẹlẹ̀ àdìbẹ́ tájọ lọ́bẹ̀. Wèrè kan pè mí Jésù wèrè kan pè mí ó lò DSS ó ní mo gbá mi kan ó ní ìjọ torí ọ̀nà kí ló kan DSS àti ilẹ̀ ó bí ó ní máa bọ̀ ká ó wá níjì ìgbà mo lọ wọ́n ní máa ilé yóò gbà ló wọ́n ní síkì wọ́n ní mo sọ bọ́ọ̀rọ̀ fún kí ló kẹ́ gbà nílẹ̀ wọ́n gbalẹ̀ dé ọ ó kù kí àti wà tipẹ́tipẹ́ ooo kò sẹ́ni tó lè yàrá wò. Mo ti mọ̀ nígbà tí wàá ṣe sójà èèyàn sójà bọ̀dá Kọ́lá ló kó mi yọ nígbà mo kó sójà tí mo lọ London dé tàbí máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ orí burúkú mi. Ẹ jẹ́ kí gbogbo wa kájọ kúkú jọ máa jó pọ̀ ní ọ̀bá ní Sunday máa jó lọ. Olóògùn púpọ̀ lẹ́yìn ilé ìwọ̀n ní trọ́fì, ilé ìwọ̀n jẹ́ pẹpẹ súpù, ilé ìwọ̀n jẹ́ ìyàwó kò sí yẹn. Ẹni bá rẹ́dì, ó rẹ́dì. Ẹni bá rẹ́dì, orin máa jó lọ mò ń wẹ̀ yẹn tó ló wà lẹ́yìn. Ẹ kọ́wọ́ tì í, ìyàzọ̀wẹ̀, it's a pity. Yes, ìyàzọ̀wẹ̀, ẹ̀yin òfin ni ẹ̀wọ̀n bí ká bá làwọn dé, ẹ̀yin ọ̀ṣọ́ lè ṣe ìlú ìṣẹ̀lẹ̀ kan. Ṣùgbọ́n tó bá fẹ́ kó ìjọ̀gbọ̀n nínú báskẹ̀tì wà lọ́wọ́ mi, ìròyìn tó bá gbé wá mi. Sunday tó sì nílé, ìròyìn kan bá pè ẹ̀rọ Sọlá Túndé Àbíní mi ni mo ní èmi náà wọ́n fẹ́ ní ìṣẹ́yìn. Wọ́n sanwó ẹ̀mí mi ní kò wá kan ní mo ní òṣè. Lọ tún ó ti rí iye magazine road jẹ́rí kó Ìbàdàn àdírẹ́sì mi ló wà ń bẹ̀. Ẹ bá ṣí géètì ilẹ̀, ọmọ tó sọ fún mi, ó ní wéèrè lọ́tọ̀ ní ilé yìí. Ọmọ olùkọ́ fẹ́ pa mí. Ṣé bá ọgbẹ́ mọ̀ dání? Ṣé bá mi náà ní tèmi? Kájọ mi tó ní láṣẹ. Mo fẹ́ fún obìnrin ẹrù máa lẹ̀ òun tún rárá. Mo ní tó wá bá wa àwọn kan lọ bá mi àti jẹ́. Ìwọ local plane, àárọ̀ wọn tó. Táwọn ìbáraẹni ẹ̀kọ́ tààrí, wọ́n ti rọ̀ wá ká tó lọ. Gbogbo àwọn tó jẹ́ òbí ìgbòkè wọn ló ń yún. Ẹ̀sìn kábíyèsí o. Ẹ̀sìn kábíyèsí o. Wọ́n àwọn àgbègbè máa gbogbo ilé ẹ máa gbọ́ ẹ̀jẹ̀ tẹ́mi bá ti ń sọ̀rọ̀ gbogbo olùlọ́nì gbúdọ̀ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ pé kẹ́mi gbé fóònù lẹ̀ àyà àmẹ́kọ̀fóònù. Pàtàkì dúró, wọ́n ní wàrà kàràfẹ́ tó àti dẹ́. Wọ́n ní ẹ̀pẹ́ súnmẹ́ǹtì àìsàn àjẹjẹ àtẹ̀ṣẹ́ mọ́. Mọ́tò ẹgbẹ́ ọmọ lọ́jú, ọmọ yàgò yàgò ẹgbẹ́ ọ̀yàgò sí. Èmi mọ Sunday kò ṣe é yàgò sí. Ẹ̀dínlẹ́ kan
mọ́júmọ́jú ẹgbẹ́ ìtọ́jú tí àwọn òbí ẹgbẹ́ yìí wọ̀nyí. Àwọn àjọ gbogbo àtọ́jú kan bí ẹlòmí láìsí tó jẹ ló máa dánù. Bẹ́ẹ̀ sọ fún ẹgbẹ́ tí ó tó jẹ ìwé bẹ́ẹ̀ tó jẹ ìwé. Orúkọ mi ò tí gbàdọ̀ èmi ni Ọlátúndé ọmọ ọ̀dínní mọ́jẹ̀lùkẹ́ gbọ́dọ̀. Ẹ̀yin brọ́dà mi kò sí nǹkan kan tí mo rí sí ju pé a kàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ọpẹ́ tá a dá ni wípé kò yí ọ̀pọ̀lọpọ̀. Ẹ rí i pé Buhari ló mú Sunday kò ń ṣe Tinubu. Màá débẹ̀ ẹ fún mi láyè bó ṣe ṣẹ́jú márùn máa sọ̀rọ̀ àwa la ní bílẹ̀nì. Buhari òun ló mú olóyè mọ́lẹ̀ kì í ṣe Tinubu. Ẹ má máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa tọ̀ wá nítorí táwa bá ń sọ̀rọ̀ wọ́n ti bú wa láìmọye ó mà wá lára nítorí pé àwọn làwọn ìyá wa wà ń bẹ àwọn bàbá wa ń tẹ̀lé wa kò sírú ebú tán lè bú wa ààrẹ làdí ó latan atúnlatan àwa bí o àtẹ̀lé wọn dégbò o nítorí àwa mọ nǹkan tá à ń ṣe ó ti yé amọ́ṣẹ́ rí nǹkan tó yín inú mi fi dùn lórí ọmọ aládìkún ni pé wàhálà Ìgbòho ológun bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀yin àfáàtẹ ní ológun á ti gbọ́ kò ní nǹkan kan wàhálà kò láyẹta àmọ́ láyà ju bàbá ńlá bàbá yín lọ gbogbo ẹni mo fi sọ nítorí pé tí Ìgbòho bá ń sọ̀rọ̀ bàbá ńlá bàbá tani tó ń sọ̀rọ̀ àwọn tá a jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ yìí gan a gbọ́dọ̀ sọ̀rọ̀ tán níta ló ń mí nígbà tí olóòṣà ẹni tó jẹ́ òòṣà táwa ń bọ onígbòho ó lè jábúrò sáwa o àmọ́ wà bẹ́ẹ̀ làwa tún jẹ́ bàbá wa ló tún jẹ́ àmọ́tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tó ń lọ lọ́tún lọ́sì kẹ́ ẹ tó rí àwọn èèyàn láti ìlú òyìnbó wọ́n fẹ́ tó 50 100 nínú ilé yìí most especially mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá láti England gan-an ní bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn ará Amẹ́ríkà àmọ́ àwọn ará England yẹn wọ́n fa akọyọ ẹ má jẹ́ n parọ́ fún yín torí àwọn ará London tó wà ń bí ilé nì tí mi expect pé mo lè rí wọn ṣé wá rí Ìgbòho ọmọ aládìkún ọmọ ládé ńládé ṣèbá láàfin òkúkú ládé adé aládìkún ló gbà fáláàfin wọn kì í bẹ̀rù nílé bàbá tó bí lọ́mọ nítorí pé Ìgbòho kì í ṣẹran ìlú kan ẹ rò pé kò nìkan náà ti máa bọ́ yọ àbí kinní kan Ìgbòho ti di international ó ní bàbá tiwa àwádẹ gbà fún ní tó bá wà fáà kan kó wí ní tó bá wulẹ̀ mọ́mù kó sọ ní tó bá sì wù babaláwo kó sọ ẹni táwa ń tẹ̀lé ni àdèmà tẹ̀lé di ọ̀la wọ́n ní kò ní í wálé èmi sọ lórí láìfù mi mo ní tó o bá dewúrẹ́ ò ní dèèyàn mo ní tó o bá dẹnu ò ní dèèyàn tó o bá dadìẹ ò ní dèèyàn padà bó o bá dejò ò ní wàláhì máa pàjẹ ni àwọn òṣè wá dán gbogbo agbára wọn tó láwọn ní àwọn kan tó ń sọ̀rọ̀ àwọn kan ń sọ̀rọ̀ wọn kan ń jambla ibi táwọn bá dẹ̀ ti ń sọ̀rọ̀ wọn bí yálàyà wọn da wọn kàn ń ṣe practice ni àwọn ò sínú pé à ń sọ̀rọ̀ àbí wọ́n ní ta ní wí Ààrẹ Almaroof lórúkọ mi ó gbọ́ àwọn àbúrò mi rèé kò sẹ́ni tí ò mọ̀ wá a dẹ̀ ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá àwa